sọ̀rọ̀ lé lórí lónìí ara àwọn nǹkan tí ó lè mú kí ẹ̀mí èèyàn ogun láyé pàápàá jùlọ ọgbọ́n táwọn bàbá wa ń dá nígbà wáṣẹ̀ láyé àtijọ́ sí ìrìn àjò ayé wọn àti àwọn ìwúlò tó wà látó so mọ́ tọrọ mọ́ gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe rí ní àsìkò yìí àti ní òde òní ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ẹlòmíì kọ́ṣẹ́ àti rí owó ṣe àṣeyọrí jẹ́ ń pè ní freedom àṣeyege kó dòmìnira ara rẹ̀ ó di wàhálà inú wọn bá ní kó lè owó ẹ̀kọ́ṣẹ́ ní wá kọ́mọ sọ̀kadà àti bẹ́ẹ̀ lòmíì rí kù òjijì he àti bẹ́ẹ̀ lòmíì tún gbin ìwàkiwà sínú láti bẹ́ẹ̀ lòmíì ò tiẹ̀ para sẹ́nu sẹ́yìn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó lè wà lára yín ó lè wà lẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ yín àwọn àpèjúwe tí mò ń ṣe wọn ìyẹn tiẹ̀ wá lọ jìnnà ẹlòmíì àwọn òbí ẹ̀ gbìyànjú wọ́n rán níléèwé ọlọ́sìn mọ̀lẹ́bí wọn kàwé náà jáde ṣùgbọ́n kò ríṣẹ́ gbogbo ọgbọ́n ló dá kò ríṣẹ́ látara bẹ́ẹ̀ ẹlòmíì ronú pé nígbà tóun ò ríṣẹ́ ó dẹ̀ mọ̀wé tóun bá ń ta bí àwọn ọjà kéékèèké tó ń pè ní petty things òun lè tara bẹ́ẹ̀ kóun déèyàn ńlá kò sí ọ̀nà tọ́lọ́run ìgbà ràn yàn lọ́wọ́ láti déèyàn pàtàkì tí ó bá lé ọwọ́ ayé inú tí ò lógun ìdílé tí àwọn asẹ́ni lórí ọ̀bá sẹ́yìn lórí ẹ̀yin èèyàn wa ọgbọ́n wo làwọn èèyàn bàbá wa wà ń dá sí tí ayé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí àti bí wọ́n ṣe lògbé sí ayé wọn tí ogun afanisẹ́yìn ọ̀tá tí ò fi rí wọn fà sẹ́yìn púpọ̀ tọ́pọ̀lọpọ̀ fi àṣeyege àti àṣeyọrí nínú ayé rẹ̀ ọgbọ́n náà la fẹ́ sọ̀rọ̀ báyìí ẹlòmíì orogún yẹ́ ẹ̀ ní dàlámù ẹlòmíì ìyá tó bí lọ́sọ̀rọ̀ òdì sínú ayé rẹ̀ tí ó mọ̀ bóun náà bá ti ń gbàdúrà tàbí bá lọ ilé ìwòsàn ilé àwọn ẹgbàdúrà fún mi tàbí ó lọ ilé ìwòsàn ti Yorùbá tó jẹ́ ọ̀dọ̀ àwọn herbal doctor tí wọ́n bá wọn bá yẹ nǹkan wò tàbí bá lọ sọ́dọ̀ babaláwo tàbí tí ẹ lọ́dọ̀ àáfàá ńláńlá ní tí wọ́n sọ ni pé màmá rẹ̀ ń kọ́ yóò wá ẹlòmíì ti sọ yẹ́ ẹ̀dọ̀tá ẹ̀ tí ìyá ní ó sì mọ̀ pé òun lòun bá yí ọmọ òun jẹ́ ìyá ó sì lájẹ́ ṣùgbọ́n nípa ìmọ̀ kan ó ti fa ogun sínú ayé ọmọ rẹ̀ àti sọ̀rọ̀ bá rí gẹ́gẹ́ bí àwọn èèyàn wa tí wọ́n tó ń sọ fún wa pé gbogbo nǹkan tá a ti sọ̀rọ̀ bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tún mẹ́nu bà wọ́n díẹ̀ sí ẹ̀yin èèyàn wa akí gbogbo yín ẹ̀yin tẹ́ ń fọkàn bá wa lọ lórí Instagram lórí Facebook wa ẹ dákun Ọlọ́run Olódùmarè ọba tó dáyé tó dọ́run yóò mọ ràn wá gbogbo wa lọ́wọ́ àwọn ìta ń sọ ìta bá sọ tó bá wù yín ẹ mọ kọ́lẹ̀ ni ẹ mọ̀ tún yọ wá lẹ́nu púpọ̀ lórí ẹ̀ ń bá fẹ́ rí wa fún ìmọ̀ràn tàbí ọ̀nà àbáyọ mìíràn tó rò pé Ọlọ́run lè lò wá fún oníkọ́ máa pè wá ẹsẹ̀ lórí tá a bá ti sọ síwájú tá a ti sọ bí ọ̀rọ̀ oṣù mẹ́ta mẹ́rin yóò tún máa dà wá láàmú sí ẹ jẹ́ ká rí kíní gẹ́gẹ́ bí àǹfààní àti opportunity come but once bàbá tó fún èmi ní oore ọ̀fẹ́ ìtọ́lọ́run lò fún mi bàbá tó bí mi kò sí láyé mọ́ nísìnyí just you can imagine kẹ́mi náà wá mọ́ kí n mọ́ sọ sórí tàbí sọ sọ́kàn bó lẹ́yìn ó sì jàǹfààní rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ń padà síbi ọ̀rọ̀ mi ẹ máa bá wa ká lọ ní orí Facebook wa Instagram wa ìgbà wáṣẹ̀ ẹ̀yin èèyàn wa Ọlọ́run Olódùmarè yóò dúró tì wá irú ẹ̀ ní àwọn bàbá wa ṣe fi irú opportunity àti àǹfààní yìí oore ọ̀fẹ́ yìí kalẹ̀ tí wọ́n ń lò nígbà wáṣẹ̀ táwa náà lè lò torí ẹlòmíì èdè òye tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ egbògi tàbí oògùn yóò rò pé bóyá òrìṣà ni tàbí bóyá nǹkan tí ó lè múyàn kọlu Ọlọ́run ni rárá o àwọn olóyìnbó ń pe kíníkan ní presentation tó bá ṣe ìṣàgbékalẹ̀ nǹkan rẹ sí níwájú Ọlọ́run ló ṣe bá àti àníyàn tó fi ṣe èrò ọkàn rẹ now oògùn tàbí àjò ó wà fún ká fi ṣàtìlẹ́yìn fún kádàrá ìwọ náà tiẹ̀ purọ́ mọ́ kádàrá bí ẹni tó ṣe bẹ̀ kó jiná kó wá tẹ̀bàtì ó rí i pé bí ò ní pa ọ́ ó yò ó jùkọ́ wá gọ́nù yàrá bàbá mi ní máa ń pòwe kan wọn ní dáná àdánràn wo ẹni ebi nípa tó lè gọ ṣé ebi ọ̀wá ní pọ́nbi tó gọ mọ́ ni Ọlọ́run ò ní bọ́ gbóbi àmàlà kaná kò ní bọ́ ṣe ráìsì ìwọ ló ronú èlùbọ́ tí wọ́n bù wọ́n lé àná rẹ̀ àbí bí wọ́n ti bù wọ́n àbọ̀rẹ̀ kan ló bù wọ́n lélùbọ̀ ìyá alábọ́já ẹ jẹ́ lọ wọ ewé dúkà hàn ẹ fi rú sí bí àbájá ẹ̀rọ mi ọbẹ̀ lẹ́bàá jẹun yóò àtàwọn ọmọ àbí kẹ́yìn akọ́ sí tàbí kó ní wọ́n bọ́ ṣe ráìsì Ọlọ́run ó ti sọ mọ́nà kalẹ̀ ṣáájú ní ayé àtijọ́ ni kì í ṣe láyé nígbà wáṣẹ̀ jọ̀njọ̀n ni ní ìsìn ó gbìyànjú ni Ọlọ́run fi sọ nínú Al-Qur'ani pé man jada bada bismillahir rahmanir rahim man jada fina lanahdiyanahum subulana ẹ ń bá sakitiyan tó gbìyànjú nípa àwọn Ọlọ́run tó wá wa kàn ní gbogbo ibi tá a fara kọ́ sí
tá a ṣàfihàn àmì wa lára gbogbo nǹkan tí ń bẹ láyé sí tó o bá gbìyànjú tó o ṣakitiyan tó ń bẹ lọ́nà tó ń gbàdúrà nípa wa ọlọ́run ló ń búra pẹ̀lú láàmúlẹ̀ kásámù ni mo búra pẹ̀lú orúkọ mi tẹ́nìkan kò lè bá mi jẹ́ nádìyà nàhùn máa fi ṣòbúlà náà tààrà ọ̀nà ọ̀dọ̀ wa bí tó ti rí wa tó ní ẹsẹ̀ máa dààmú á fi hàn ọ́ níbi tá a fàṣírí wa pamọ́ sí ọ́ mọ́ ọlọ́run fàṣírí pamọ́ sára ewé àti egbò ẹnìkan ọ̀dẹ ewé lẹ́yìn ọba dẹ́dà ó tún já mọ̀ nínú Al-Qur'ani pé má tẹ́kùsù tún mí warakati illa ya'lamuha ewé kan ò lè jábọ́ kó tó jábọ́ bí wọ́n ṣe pọ̀ nínú ayé káyọ̀ kan tó jábọ́ ọlọ́run mọ̀ sí lọ́ba tán ìtọ́lọ́run wa mọ̀ sí kéwé kan tó jábọ́ ajẹ́ pé bó ṣe hù gan láti ilẹ̀ òun ló ṣe é òjò tọrọ sí wúro lọ́rọ̀ sí rèké ẹ má jẹ́ ká gbọ́ ọlọ́run yí sódì tó ọlọ́run bá dẹ́rẹ́ ọkọ̀ àmọ́ ṣeun.